mo ní ọlọ́pàá kò lè mú mi ọdún lóde tí mo ń ṣe ọlọ́pàá kò lè mú wa ọdún lóde Kérésìmesì Kérésìmesì dé àbí olùgbàlà kan gidigidigidigidigidi. Yes, Alase Nimi, compliment of the season. Eri gbogbo ẹ̀ tó ń jollificate Ọlọ́run á máa pèsè fún wa o. Àmọ́ nínú kòsíkòsí ẹ jẹ́ ká máa ra wá nǹkan tó máa ṣe ara wa láǹfààní ká máa jẹ because ànírà àárẹ̀ o. Please, whatever you eat, anything you eat, ó máa hàn ní skin you. You should know that. Kí ni mo máa mú wá fún yín lénìí? Everything shouldn't be jollof rice, fried rice, coconut rice, rice, you know, all those kind of concoction rice. Ẹ jẹ́ ká lọ sí láti bíbáyìí. Èmi Alase mo fẹ́ gbé yín travel. Hey, I want to sẹ̀gẹ̀mẹ́gẹ̀ you to China. So, kí ni mo wá mú wá fún yín lénìí? Chinese fried rice. Anything tí bá ti ṣe bíbáyìí, please recreate it because ó débẹ̀débẹ̀. Ó ṣe kí ni? Ó débẹ̀débẹ̀. Kí má bàa dènà pẹ̀lú Chinese fried rice ni mo mú wá fún yín. Ẹ jẹ́ kí introduce yín sí àwọn ingredients mi. Kí ni first thing? Cooked rice lele. The very best rice to use for Chinese rice is basmati. But rice tèmi lele. Tẹ́ bá dẹ̀ máa sè, ẹ má jẹ́ kó fọ́pọ̀. Please go through my channel. I have taught you how to cook rice tó máa dúró wòròwòrò tí ò ní fọ́pọ̀ tí ò ní lẹ̀pọ̀. So cooked rice ni òun lele. Kí ni mo dẹ̀ fi ṣe? Just ordinary Ororo, onion àti Isebe. Òun nìyẹn. Ó ti ṣe gẹ́gẹ́. Ororo lele. This one is optional. For èmi like kí máa jẹ nǹkan kó rọra máa ta yẹ́rìyẹ́rì but it is nice. Just recreate everything tí mo fẹ́ ṣe lénìí. So ata rodo òun lele. Ẹyin lele. What is Chinese fried rice without egg? I don't know. So ẹyin lele. Then beef wa lele. Ẹran àìsí bọ̀ àti ṣan dáadáa. Òun lele. Ara tá máa fi dá ẹ̀ mọ̀. Garlic lele. Of course, ẹ ti mọ àwọn TV, ẹ mọ àwọn Chinese on fi garlic ṣeré. This is one of their best spices. So garlic òun lele. Isebe lele. Carrot lele. Then spring onions lele. Curry lele. Black pepper lele. Thyme lele. Adun ọbẹ̀. Then this one is sweet corn. Green pea wa lele. Àwọn sauce wọn lele. This is the dark, this is the light, and this is oyster. And this is sesame oil. Ṣé láwọn nǹkan tí mo pè yìí, òun ló máa ń jẹ́ kó fún yín ní that distinct Chinese fried rice. Please, you might want to buy it. So tẹ́ bá ti Georgia, kẹ́ni ẹ fẹ́ ra sauce which is light soy sauce, dark soy sauce, and oyster sauce. Ṣó ti yé yín tó àti sesame oil. Then onion. So kí má bàa dènà pẹ̀lú, how do we go about our Chinese fried rice cooked inside Alase Nimi kitchen? The first thing tá máa kọ́kọ́ ṣe ni pé ẹ jẹ́ ká tanná. So now, ṣé wá rí nǹkan kan nípa oúnjẹ àwọn Arabi ìyẹn Chinese is always cooked on high heat. Ẹ mọ̀ pé máa sọ low heat. This one is on high heat. Ṣé ó yé cable? So you can see my this thing. Tẹ́ bá ń gbọ́ tó ń ṣe chàràchàrà ẹ má wò pé kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. So nǹkan tó máa kọ́ wọnú ẹ̀ lélẹ̀ òróró ọ̀yọ̀rọ̀yọ̀rọ̀ our vegetable ọ̀yọ̀rọ̀yọ̀rọ̀ òun ni. So after which let our onion kó wọlé. So you stir fry it. Joye. So tó bá ti sauté dáadáa. In as much as mo ní pé kó wà ní high heat ló ti máa ń sè ẹ take time yín náà kò ṣe pé kẹ́kọ̀ọ́ máa dà á kẹ́ máa ní àkíní èyí ọwọ́ yín ò gbọ́dọ̀ kúrò ńbẹ̀ òun lọ̀rọ̀ oúnjẹ yìí kò dẹ̀ gbọ́dọ̀ ṣe mẹ́ṣẹ̀mẹ́ṣẹ̀ jù so hence òróró díẹ̀ ní kẹ́lò. So I think it's now translucent ó ti sauté dáadáa. A máa wá ṣe kí ni a máa gbé ẹran wa àti ṣan dáadáa mo dẹ̀ ti dá IreTV
wíníwíní báyìí ẹ ti rí so a máa gbé sí kí la fẹ́ ṣe sẹ́ràn yìí. a fẹ́ kó cook ní tó ń jù cook stir fry ó ti yé yín so pàṣẹ máa ṣe nìyẹn. tó bá rẹ́ran o lè lo bacon so ẹ máa stir fry títí tí àwọn pinky ṣe mọ̀ pé ẹran tútù ni títí tó máa fi white tó yẹ yín òun lélẹ̀ ẹ máa jẹ́ kó dín títí tó máa fi tí gbogbo pink ara ẹ̀ yẹn máa fi kúrò that's to say that pé ẹran yín yẹn ti ṣe kí ni ó ti rọra dín so nǹkan tẹ́ máa ṣe next is pé ẹ̀ra ṣẹ́rí nínú Chinese fried rice yìí ẹ máa rọra o fún adùn ọbẹ̀ àti ìsebẹ̀ because ṣe rí àwọn sauces wọn tí mo pè yìí ìyẹn light dark and oyster ó máa ń wà salty especially the oyster sauce ó máa ń wà so salty tó ti yẹn àwọn sauces wọn tí mo pè yẹn máa ń wà very very salty so ẹ máa rọra máa ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì nísìnyí díẹ̀ mo kàn rọra fẹ́ fi sí báyìí. so ẹ máa stir fry ẹ ní òwe pé ẹran yẹn ó ti dín dáadáa so please ẹ endeavour ibi báyìí náà ló máa ń tàbí owó the hardest part ẹ endeavour pé ẹran yín ó dín dáadáa ẹ jọ̀ọ́ so mo ti stir fry ẹ láti ẹ̀kan sìn so now tẹ́bá dẹ̀ rí pé ẹran yín ti dín dáadáa nǹkan tẹ́ máa fi tètè mọ̀ ní pé òróró máa ti sun jáde dáadáa lára ẹ̀ ẹ ti rí pé wọ́n bọ́ òróró tí mo bù ẹ wò òróró tó ti sun jáde lára ẹ̀ that's it now lóní sharp ẹ ti rí ẹ máa stir fry dáadáa ẹ dẹ̀ má jẹ́ ojú náà but on high heat ni ẹ ti rí mi ò lò náà now the next thing tó máa wọ bẹ̀ is our green pea àwọn green pea àti carrot mo fún àwọn yẹn máa ń le so ẹ tún stir fry ẹ gbogbo ẹ báyìí ẹ ṣe kí ni ẹ stir fry ẹ together our Chinese fried rice is coming up. Ṣóyé kébù ṣóyé dáadáa please follow it through mo yín kọ́ yín yìí o ẹ má jẹ́ kí ó ṣe kí ni ó dàrú ẹ má ṣe dàrú dàpọ̀ o so ní báyìí màá da garlic wá sí màá tún stir fry ẹ ẹ dẹ̀ má over stir fry àwọn veggies yín so that kò ní over raw jù tí carrot yín bá le gan ẹ lè ṣì fẹ́ continue dáadáa kó for a longer time kó lè rọ̀ dáadáa but tọ̀dọ̀ mi ò really le ẹ̀fẹ́ tẹ́ bá ti ra carrot ẹ̀ mọ̀ so now I'll add little curry thyme black pepper wọ̀ntúnwọ̀nsì ni o ṣó yé yín bẹ́ẹ̀ yẹn black pepper scotch bonnet pepper yẹn atarodo wa ṣó yé màá tó add little onions sí ìwọ tó bá dẹ̀ fẹ́ onions but you can skip that part èmi like it look at that colour ẹ̀yin náà rí báyìí ṣe ti rí báyìí nísìnyí àwọn sauce wa light ẹ rọra o ẹni tó bá ṣe mọ̀ kó ṣe fẹ́ jẹ kínní ó dẹ̀ fẹ́ try it please ìwọ̀ntúnwọ̀nsì ní kẹ́ rọra bù sí so àwọn sauce wa mo fẹ́ máa fi sí díẹ̀díẹ̀ mo sọ fún yín pé ó máa ń wà salty so ẹ máa rọra o sẹ́tìrì then oyster dark soy yẹn kàn máa jẹ́ kí dark soy sauce yẹn ó kọ̀ọ̀kan náà ni pẹ̀lú light soy yẹn kàn wà more darker that's all then ó ṣẹ́ngẹ́mẹ́ngẹ́ sesame oil wa òun lélẹ̀ díẹ̀ mo pàtó rọra fòróró sí yẹn náà so wọ̀ntúnwọ̀nsì ni kẹ̀ ṣe é o ṣó yé bẹ́ẹ̀ yẹn so now
ẹ máa dá sweet corn yín sí díẹ̀ ẹ wá gbé rice wá á dà sí. So now ẹ ti rí nǹkan tó ti wà nù ẹ̀ màá wá da rice wá màá wá dà sí. So I will now stir fry it. Ṣé ti rí báyìí ohun mo ti ń stir látẹ̀kan yẹn ẹ yí pọ̀ dáadáa ibi báyìí part ibi báyìí ó wà tiring díẹ̀ but it's worth it ẹ yí pọ̀ dáadáa ẹ̀rọ garnish ẹ̀ báyìí pẹ̀lú spring onions then another sweet corn so ní báyìí nǹkan tá a máa ṣe nísìn jẹ́ ká fi òróró sẹ́gbẹ̀ẹ́ bí báyìí ẹ máa ná Alase tún ti dé mo dé o nísìnyí mo ti bò òróró síbẹ̀ máa wá fọ́ ẹyin sí bí báyìí ẹ̀yin tẹ́ bá dẹ̀ lè fọ́ ẹyin straight síbẹ̀ ẹ fọ́ sínú abọ́ kẹ́ wá dà sí all well and good just be careful pé kò sí shell níbẹ̀ so that's it like that so ẹ sáré scrambled egg la fẹ́ ṣe ẹ má yẹ kó dín pé flat. So Chinese fried rice yìí ń sìn inú wok ló máa ń pè ló máa ti ń dín òun náà irú something like this but their own is black máa ń fẹ́ báyìí so ẹ ní fẹ́ so ṣe ti rí. So that's why it's on the high heat. Show you. So let's repeat scrambled egg while you leave right. So I got you for money. Then you keep stirring again and again. So nísìn ní báyìí àti ṣe kí ni àti ṣe Chinese fried rice wa àti ṣe tán please feel free to taste it kẹ́ tó gbé kúrò lórí iná so that it's very tasty but màá need láti add little salt and seasoning sí ṣó ti yé yín òtún sẹ́mo kí mi really lo àwọn salt wọn yẹn púpọ̀. But tẹ́bá máa lò like I said, please be mindful of it because it's always àwọn náà máa ń ní salt tí wọ́n lára gan. It's nice. It's very nice. Like I emphasized earlier, tẹ́bá máa achieve Chinese fried rice yìí, you need their sauce, which is the three kìíní tí mo ti pè light, dark, oyster and sesame oil. Please, when you get to the local market, you ask of it. And your Chinese fried rice is ready! Because that's one thing. Now, this is very, 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 very fine. From the four corners of my room here, with the being the China, won't you just clap for me? Now I just serve it. So ṣe ti rí ẹran ní tẹ́ bá ń gbé ẹran ní wọn
ẹ má yọ kúrò ẹ má fi dínkù nǹkan tí mo bá rọra kọ́ yín ṣó yé yín this is beautiful. Oh wow 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 ha ohun tó kù ní igi tó máa fi ń jẹ ẹ má wọlé ẹ jẹ́ ká lọ bí so this is nice so nice ẹ wò tẹ́ bá ṣe ń gbé báyìí ń gbẹ́ran ẹ̀ ń gbẹ́ veggies ẹ̀ ń gbé gbogbo ẹ̀ mo ní láti gbé ẹ̀ dáadáa ṣe mọ̀ pé ó gbóná. Come on, come on, join me. Join me, join me. This thing is very, very yummy. Hey! Ha! I think what's someone I've been doing. Hey, hey! Please recreate it too. You need to recreate it, my fans. No, sincerely, I need that to recreate it. It's very, very, very tasty and yummy. Ẹ má fi kún, ẹ má dínkù, ẹ má yọ kúrò nínú nǹkan tèmi alásè ni mí tí mo mú wá fún yín ọ̀rẹ́ mi tó wá láti China tó dẹ̀ fẹ́ Chinese òun ló dìde kọ́ mi tó bá wọn ṣe ń sè lélẹ̀ so you can be rest assured that you are on the right path láti ṣe kíni láti kọ́ bóyá ṣe Chinese fried rice ire lọ́jọ́ gbogbo ẹ jẹ́ ká ríra next time.